Bàbá wa tó dárúkọ nínú nǹkan tó ń pírẹsẹ̀ntì láyé yìí wọ́n tó ń tẹ̀lé ní òpin àá láì ṣe olóṣèlú kéèyàn kan rìn tí gbogbo ti dídà báyìí. Ìgbà tó jẹ́ pé kò kàn yín pẹ̀lú ìròyìn ṣùgbọ́n ẹ ti máa ń bìlífù pé tí wàhálà bá ti ṣẹlẹ̀ sínú ìròyìn lẹ́yìn máa fi ń rí owó tọkàn yín máa fi ń balẹ̀ oúnjẹ ọ̀hún. Torí ọmọ àlè ló pọ̀ nínú yín. Kódà ọ̀gá yín fúnra ara ẹ̀gbọ́n mi rò kó mọ pàtó ibi tó ti wá. Torí tí ò bá rí bẹ́ẹ̀ ẹ̀yin OPC lẹ bẹ̀rẹ̀ wàhálà yìí. Ọ̀gá yín fúnra ara ẹ̀ ló bẹ̀rẹ̀ wàhálà ẹ̀ tó bẹ̀rẹ̀ sí ní sọ ìsọkúsọ nípa olóyè Sunday Igboho ìyẹn láti year 2020. Láti ọ̀rọ̀ Yorùbá Nation náà ti fún gbọmọ olóyè Sunday Igboho náà ti fẹ́ kí olóyè Sunday Igboho wálẹ̀ tí ò dẹ̀ ní wálẹ̀ tá a máa lọ wájú ni. Àti year 2020 ní ọ̀rọ̀ olóyè Sunday Igboho ló ti mú omi ní ọkàn Gani ni ò ti fún Gani ní ìfọ̀kànbalẹ̀ àtàwọn ajá tó kó dání. Ẹ jẹ́ ká sọ̀rọ̀ síbi tọ́rọ̀ wà kì í ṣèjà kọ́lẹ̀ wá parí sà. Ẹ kàn bọ́ síta ẹ wá bọ́ ẹ sọ̀rọ̀ bí ìgbà tó yẹ pé ẹ fi ààbò sí torí ẹni tẹ́ fẹ́ bá parí ìjà gan kò sí lórí ìjòkó ẹ wá ń ṣe fídíò ẹ wá ń fún ìránṣẹ́ wípé kó sọ fáwọn bloggers ẹ nígbà táwọn bloggers ni ò kì í ṣe ọmọ àlè. Ìgbà táwọn bloggers yẹn wọ́n fẹ́ wá nǹkan gidi sílẹ̀ fáwọn ọmọ wọn. Èèyàn bọ́ síta ó ní ìyà tó ń jẹ ti tó ó ní ká pín. Tí Gani bá jẹ́yàn gidi nígbà yẹn tí Gani bá dúró lórí ọwọ́ ẹ̀ tí Gani ò bá dúró dowó epo bóyá àwọn president míì náà sì tún máa wọ orí oyè tá a jẹ́ PDP tóun á tún ní contract pẹ̀lú wọn. A support olóyè Sunday Igboho kì í ṣe wípé a máa fẹ́ ìlara ẹ̀. Àmọ̀gbà tí ọmọ ẹ̀ kan jáde kò tẹ̀ tí pọ́jọ́ mẹ́rin tó sọ wípé 35 DSS náà kó wá sílé olóyè Sunday Igboho torí pé ẹjọ́ plan ẹ̀ ẹ̀dẹ̀jọ́ plot ẹ̀ ọ̀tẹ̀ yín lẹ̀ padà rìnrìn mọ́lẹ̀. Àbí Gani fúnra ara ẹ̀ gan bọ́ síta ó ní wọ́n sọ wípé olóyè Sunday Igboho ló pa Bọ́lá Ìgè àbí kò sọ bẹ́ẹ̀. Olówó lolóyè Sunday Igboho ń wá àbí kò sọ bẹ́ẹ̀. Ta ló ń wọ́wọ́ nínú olóyè Sunday Igboho àti Gani Adams? Èèyàn fi ẹ̀mí ẹ̀ sílẹ̀. Torí ẹ fetí ara yín gbọ́ nígbà tí Chief Igboho sọ ní ọdún náà lọ́hùn kó tó di 2021 tó lọ bọ́ sílé wọn. The first time tí Igboho lọ sọ́dọ̀ Gani ṣebí Chief Igboho fẹnu ara wọn sọ pé Gani fògùn sórí chair fáwọn. Ìgbà tó jókòó lé ó believe pé by the time tí Igboho bá máa fi délé nǹkan ti ṣe. Igboho délé ó dé pé wọ́n padà pé ọ̀gá ṣé dáadáa lẹ́wà sà mo ti délé ọ̀dọ̀ mi mo wà pa everything wà okay láti lè jẹ́ kí Gani mọ̀ wípé gbogbo nǹkan tó dá lára síbẹ̀ a mọ̀ ṣùgbọ́n ikú kì í pẹ̀tà lójú ìrun. Gani alpha kì í ṣèjẹ́ ní ló ti ń gbógun ti Igboho ló ti fẹ́ràn sọ́run àṣàǹtẹ̀. Wàá rántí Gani Ige Adams ìyá tó dẹ̀jẹ̀ dó Igboho lójú ó ti fi ẹ̀mí dí gbogbo ogun tó ń gbé ti Igboho ó ti lọ kú torí kí Igboho má bàa kú. Tó o bá kọ̀ tó o jáwọ́ lórí ọ̀rọ̀ Igboho àbí anybody wa wà á jásẹ́ Gani. Ẹkùn iná dé òmu Sunday Igboho iná dé òmu ó yá ọdẹ òmu wà ọdẹ òmu wà ọdẹ òmu wà o ọdẹ òmu wà o. Àwọn DSS tó wá sílé Sunday wọn ò ju 35 lọ àti àwọn tí wọ́n wọṣọ àtàwọn tí wọ́n wọṣọ tí wọ́n wá sílé. Ẹ ṣe àwọn bàbá tó ń sọ̀rọ̀ yìí èèyàn Gani ó ń confirm ẹ̀ wípé àwọn DSS tó wá sí ilé Igboho láti wá pa wọ́n mọ́lé ní 2021 pé àwọn DSS ní ojú 35 báwo ló ṣe mọ̀ pé 35 ni tí wọn ò bá mọ̀ sí. Ṣebí à ń sọ fún yín wípé gbogbo nǹkan tó ṣẹlẹ̀ yẹn kò ṣẹ̀yìn Gani kò ṣẹ̀yìn Buratai Malami àwọn Northern kò dẹ̀ ṣẹ̀yìn Mákindé. Ẹni tó ń sọ̀rọ̀ yẹn tó bá ń sọ fún yín pé ajá ń sábà ẹkùn sábà ń já wọ́n fẹ́ tajà pa ni o Ògún gbọ́ tẹ́jọ́ bá dúró níbi tó ti ń pàwé pé ajá ń sábà ẹkùn sábà já àwọn tó ń pòwe yẹn wọn ò láìkè ajá rárá wọ́n fẹ́ kẹ́kùn fi ajá kó fi ṣe pẹpẹ súùpù ni. Wọ́n jáde wọn láwọn ò fẹ́ Sunday Igboho wọn láwọn ò fẹ́ ẹkùn wọ́n ń bínú wọ́n fẹ́ ṣe ìjọ́nlẹ̀
mo wá wò pé inú tó ń bájá tó ń fẹsẹ̀ janlẹ̀ kí ló máa folówó ẹ̀ ṣe náà, kí ló máa folówó ẹ̀ ṣe? No champion forever. Bàtẹ́ ń ṣe tí ẹnìkan ò dín yín lọ́wọ́ mú. Àsìkò ìgbà ló nígbà máa ń lò, àsìkò owó ẹkùn láwà yìí. Kò ṣe fi lé ajá lọ́wọ́. Àwọn ọmọdé o mú. Mo ń bọ̀ lọ́dọ̀ tí ẹ ká kọ́kọ́ dọ́dọ̀ ẹ ti mọ̀ wọ́n. Ẹ ti mọ̀. Lọ́pọ̀ Ìgbòho lóyìn jẹ́ kó máa gbórúkọ Gani. Àtàwọn festival kọ̀ọ̀kan tó ń lọ, ǹjẹ́ o tún rí bí lọ mọ́? Ó rí bí lọ. Abroad go sàn mọ́ bí ti tẹ́lẹ̀. Gbogbo ẹ̀ ti dojúró ti gbẹ tírátíra. Ṣó fẹ́ fi Hilux 50 million naira, o fẹ́ fi wé Hilux tí bàbá ò ní gbé wá. Mọ́tò ju mọ́tò lọ, kí ló ń ṣe ẹ́ Gani? 15 million ní Hilux yẹn Mr. Bushi. Ṣó rí Hilux tí bàbá wa ò ní gbé wá? Ó bẹ̀rẹ̀ láti 40 million naira upward. Ṣáì, ẹ̀dẹ̀ sọ pé àgbàlagbà ni ẹ̀dẹ̀ lẹ fẹ́ parí ìjà. Ṣùgbọ́n ìjà tẹ́ fẹ́ parí sà, mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ sọ fún yín pé èké lẹ fi ṣáájú. Èké lẹ fi ṣáájú ìjà tẹ́ sọ pé ẹ fẹ́ parí. Mo kí bàbá wa ìyẹn Oníbẹ̀jù, mo kí wọn kábíyèsí o, kábíyèsí kí o, adé pẹ́ lórí, o, kí bàtà ó pẹ́ lẹ́sẹ̀, àṣẹ, kí ẹṣin okoko jẹ kó pẹ́, ẹṣin oko bá wò, kí abẹ́rẹ́ kó kí ìrùkẹ̀ kó di abẹ́rẹ́, abẹ́rẹ́ tún dábẹ́rẹ́, ẹ pẹ́ fún wa ẹ̀ ní rí dá. Pé kí ló fẹ́ fi Hilux ṣe? Torí inú ilé ló máa ń jókòó sí. Oh, sorry, my bad. Gani máa tó Hilux lọ sí ọdún Ekuru festival. Gani máa gbé Hilux lọ sí Olókùta festival. Ẹ̀yà Gani máa gbé kíní lọ sí Ọ̀ṣun Òṣogbo láláyé. Àwọn jẹgúdújẹrá festival. Torí festival ló gbọ́fẹ́ festival. Òun lókù tó ń ṣe ó relevant mọ́. Ìgbò. Ẹni kí Sunday Igboho ẹni kó lọ wọ̀n àwọn bloggers ẹ̀. Ẹni kó wọ̀n àwọn bloggers ẹ̀. But ẹ̀yin ò sọ fún Gani wípé kó wọ̀n àwọn ajá tó kó sórí Facebook tó ń sun ẹkún nípa Sunday Igboho kiri. Lórí ọ̀rọ̀ Yorùbá Nation náà fẹ́ pa Igboho sí o. Torí Gani believe yìí pé Igboho ti champion Yorùbá Nation mọ́ òun lọ́wọ́, kò jẹ́ kóun rí owó gbà mọ́ nígbà tán gbowó ẹ̀ ṣe funfun ẹ̀ ṣe dúdú màálù funfun mà ètùtù téèyàn bá ti ń jẹbọ jù yóò mọ gbá lọ́fun ni. Gani yé jẹbọ mọ́, fẹ́ bọ́ọ̀lẹ̀. Ẹ ṣàmúrò pé ọmọ Yorùbá ni yín. Ó dẹ̀ yẹ kẹ́ mọ̀ yàtọ̀ nínú peace àti pieces. Ẹ jọ̀ọ́ ṣé peace ni Gani jẹ́ fún wa ni àbó jẹ́ pieces? Ta ni peace nínú Gani àti olóyè Sunday Igboho? Ìbéèrè ni sà. Ta lẹ́ni ìfọkànbalẹ̀, ta lẹ́ni tó rí ẹ pé nínú àwọn méjèèjì? Ẹ má fi religion gbé wa sínú ìgbèkùn. Ẹ preach against banditry. Ẹ preach against kidnapping. Ẹ preach against terrorism and so on. Ẹ má fi religion kẹ́ fi dá ogun sílẹ̀ ní ilẹ̀ Kóòtù Àjíire ilẹ̀ Yorùbá. Ẹ gbà mí lọ́wọ́ mi àlọ́ ni o. Àná ni wọ́n sẹ́ni fọ́nà kan sí mi. Ipa ti gbé mi lọ ilé ẹjọ́ o. Ẹ gbà mí lọ́wọ́ mi àlọ́ ni o. Ẹ gbà mí o. Wọ́n ṣe wájú mi gbé ń jọ́ sí ni o. Tẹ́lùmí mi fẹ́ bọ́. Báwo ló bọ́ ṣe ṣorí lẹ́ẹ̀kan sí tí mo tún béèrè pé ìnàkí ò ṣe? Báwo ló bọ́ ṣe ṣorí tí ìnàkí ò ṣe? Ẹ ti gbàgbé nǹkan tẹ́yin Mùsùlùmí ń fi ẹ̀sìn oníṣẹ̀ṣe tẹ́ fi ń wé. Ṣé mọye ìyá Ọ̀ṣun tẹ́ ti bà tí wọ́n jẹ́? Ṣé mọye ìyá Ọ̀ṣun tí ẹ ti gba ilé ẹ̀ tẹ́ dáná sun ilé ẹ̀? Ṣé mọye àwọn tẹ́ ti kó lọ àwọn oníṣẹ̀ṣe tẹ́ ti kó lọ sínú ọgbà ẹ̀wọ̀n? Ṣé mọye àwọn oníṣẹ̀ṣe tẹ́ ti fìyà jẹ? Ìyẹn ọ̀tọ̀. Ṣé wá mọ bẹ́ ṣe ń tàbùkù Ọlọ́run wọn? Lórí kí ni ẹ búyàn ní dúdùn? Òun náà padà bu yín ní kíkan. The next thing ó ti di kọ́ọ̀tì yá. Kí ló dé ṣán ṣépè kọ́ọ̀tì fún yín ni? Ṣé àìníṣẹ́ náà ló ń dà yín láàmú ni? Àbọ̀ ṣépè kọ́ọ̀tì fún yín? Ẹ máa gbé bàbá Ọọ̀ni ẹ máa bu Mufti Oníbẹ̀lẹ́nu á lánú pàkà lẹ́nu agbárí ẹ̀ á máa sọ̀rọ̀ sí bàbá wa Onírìṣà á máa sọ̀rọ̀ ẹ lánú pàkà ẹ máa sọ̀rọ̀ sí bàbá Ládọjà ẹ wá fẹ́ ká dákẹ́. Ókè o. Lẹ́yìn fídíò yìí ẹ máa expect o tí ẹ bá sowó agbẹjẹmọ́wọ́ lórí ọ̀rọ̀ Tani Ọlọ́run ẹ tún padà tún máa gbógun tì í. Ṣé rí tẹ́ bá lè tí ọ̀rọ̀ yìí táwa ṣíjú sí Sùlù Gàmbàrí ẹ̀mí àyín nílọrin. Ẹ̀mí àyín á ṣe ẹ̀sìn láyé dé ọ̀run. Èmi ò ní lọ rí tẹ́ o. Àfi tẹ́ àgbókù mi débẹ̀ o. Ìyìn ní lọ rí tẹ́ o. Wọ́n wá gbé mi ń jọ́ sí. Wọ́n fẹ́ lù mí pa o. Ilé ẹjọ́ ti wá become heaven to you. Ẹ ti wá rí ilé ẹjọ́ bí ìgbà tẹ́ bá ń lọ sí ọ̀run mímọ́. Èpè ti jà yín gan o. Kì í ṣe gbogbo yín nílọrin o.
ẹ̀yin aláìníṣẹ́ kan ni o tó jẹ́ wípé ọ̀rọ̀ tí ò lórí tí ò nídìí ẹ̀ mú kankan mọ́ ẹ̀ ti ọ̀tẹ̀dẹ̀ láyà ọ̀tẹ̀dẹ̀ kọ́ọ̀tì ẹ̀ tẹ̀ lọ kọ́ọ̀tì ẹ̀ kó ṣe dànù kẹlẹ́ wáṣẹ́ kú ṣẹ́kẹ́ yé ṣe bí olórí burúkú kiri ilẹ̀. wọ́n pa mí tán díẹ̀ ló kú o bí wọ́n ti ṣe gbé mi lélẹ̀ yìí ni wọ́n tún sàn ọ̀dọ́ yẹn wọ́n tún sàn yìí o. ẹ tún fẹ́ wá jí gbé tó bá bí yín kú ẹ tún try nǹkan tẹ́ ṣe fún Tani Olohun some years back kẹ́ tún lọ ṣe the same thing ẹ tí ì rí nǹkan kan ṣé ẹ mọ̀ epo ti pẹ́ tẹ́ ti máa ń ṣe táwọn èèyàn mọ̀ orí Tani Olohun lẹ ti ṣe tó ti bu yín lọ́wọ́ tí aṣọ ìyá ara yín tán bọ́ pẹ̀rẹ́gẹ́dẹ́ ẹ tí mọ̀ pé wọ́n ti bọ́ aṣọ ìyá ara yín láti gbọ́ ọ̀rọ̀ Tani Olohun ẹ rí pé ẹ wà relevant mọ́ kò sẹ́nibọ́dì tó bu yìí kù yín mọ́. mo tún ti lọ kóòtù o ṣé ẹ mọ̀ tí wọ́n padà bàbọ̀ ní pé ó yá ọmọ òun ẹ tún lọ jí gbé wá bẹ́ẹ̀ sí mọ́ gbé ẹ lọ gbé rúgúsú. ọ̀rọ̀ yín ò jọ anybody lójúmọ́ as a matter of fact ìwà yín ìṣe yín ó ti lé ogun lọ́gọ̀ kúrò nínú ẹ̀sìn mùsùlùmí ẹ ti fẹ́ sọ ẹ̀sìn mùsùlùmí di kòròfo ìgbẹ́ àkólẹ̀ tó ń tutọ́ lé lórí tó ń yàgbé lé lórí nílẹ̀ Yorùbá nísìn tó ti. bàbá Fẹ́mi Fálànà ọmọ wa ẹni ṣòwò rẹ ẹ̀yin lẹ gbà mí ń jọ́ sí o ẹ tún wá gbà mí o gbà mí láàgbà o ẹ dákun o ẹ tún wá gbà mí o. tó ẹ sì ń fojú pé mùsùlùmí ilẹ̀ Yorùbá 20 years ago àbí ó ti ṣéǹjì gbogbo ẹ ti di ráhùnráhùn ẹ ti bẹ̀sìn jẹ́ ẹ ti fòṣì àtìyẹ ẹ ti fi yí èsì ẹ̀sìn yẹn òpọ́n kò command respect mọ́ bíi ti tẹ́lẹ̀ kò sẹ́ni tó bu yìí kún mọ́ kí ni ẹ̀ṣẹ̀ Tani Olohun ẹni ìgbà tán ṣe iléyá àbí ìtúnu àwẹ̀ tán lọ yídì òun náà kó àwọn èèyàn tiẹ̀ ó lọ sí ibi ìṣẹ̀ṣe àwọn náà lọ kírun bẹ̀ ṣé ó lọ sí mosque kó nǹkan ìṣẹ̀ṣe lọ sínú mosque ni ṣebí tó bá kó nǹkan ìṣẹ̀ṣe lọ sínú mosque tó lọ practice ẹ̀ ń bẹ̀ lẹ́ máa sọ wípé ó tàpá sófin yín Ọlọ́run tiẹ̀ ó ní bóun ṣe fẹ́ máa sìn nìyẹn ṣé ẹ ti gbàgbé wípé mùsùlùmí ni Tani Olohun tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ dẹ̀ wá o kí ló dé tó jẹ́ pé nǹkan tẹ́yin bá ṣe fáwọn kan tó bá ṣe 1% ẹ̀ fún yín wọn tí ì fún yín padà ní full dose o ara máa ń ní yín gan ẹ̀kí rárá gbà ìgbà tẹ́tí mọ̀ pé ẹ̀ lè rárá gba irú nǹkan bẹ́ẹ̀ yẹn ẹ̀yin náà má máa fi gbogbo ọjọ́ tọ́jà ẹ jókòó kẹ́ mọ̀ wọn ara yín. ẹ ṣàánú mi o. ẹni tí a fẹ̀sùn kàn yìí Tani Olohun àti àwọn mẹwàá ẹ̀ wọ́n kóra wọn jọ wọ́n wọ agbádá wọ́n wé láwàní wọ́n dress gẹ́lẹ́ bí àwa mùsùlùmí ṣe máa ń dress wọ́n wá lọ pàfọ́ọ̀mù ìrun tí wọ́n táìtù ní ìrun pé àwọn kírun ọdún ní shrine ní ojúbọ bóyá èṣù ni àbí nǹkan kan àmọ́ tí wọ́n ń bọ ní. bẹ́ẹ̀ ṣe ń píríṣì pípa bẹ́ẹ̀ làwọn èèyàn ń sádànù náà lọ ń wo ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí kò concern àwọn èèyàn tó àwọn gò ní tẹ̀sí láti lọ sọ wípé wọ́n fẹ́ wá túmọ̀ ẹ̀ nínú Quran láti bí ọdún bíi mélòó sẹ́yìn ìwọ̀nba tẹ́ bá ti tú fún wọn wọ́n ti gbà á ṣùgbọ́n nísìnyẹn ti tì wọ́n pẹ̀lú ìwà yín ọ̀rọ̀ ẹnu yín àti ìṣe yín oníkálukú fẹ́ mọ síkírìtì tó wà nù Quran gbangba ti dẹkùn kedere ti bẹ̀ wò ṣó ti ẹ̀rí wọ́n tán pè ní US imam yìí don't worry àsìkò ẹ ti ń súnmọ́ tó máa ṣe ẹ̀sìn ni o àsìkò ẹ ti ń súnmọ́ tó máa ṣe ẹlẹ́yà dópin ayé ìwọ yìí máa bàbọ̀ mí tí ìráyè tiẹ̀. alẹ́ mi wọ́n lọ jù mí sínú kọ̀ndẹ́ẹ̀mù àwọn tán ni wọ́n lọ pa ibẹ̀ wọ́n lọ gbé mi sí. lúlú ọmọ tó wíwọ́ fún mi èmi tí wọ́n lùlùlùlù tí ìfi lè rìn mọ́. ṣé ẹ̀yin Ìlọrin kì í gbọ́rọ̀ lẹ́nu Mufti Gumi Ìwó àbí lẹ́nu Mufti Ọba Olúwo àti the rest of Gumi ilẹ̀ Yorùbá àwọn fanatic àwọn ọmọ ìrankíran tí wọn kì í ṣọmọ wa àwọn àjèjì di wèrè sílẹ̀ Yorùbá àwọn àlejò tó wá fẹ́ sọ́ra wọn donílé tó wá fẹ́ kàforí sábẹ́ wọn tọ́rọ̀ pé pẹ̀lú pípa ẹpa wọn wọn á rò pé a máa bẹ̀rù wọn wọn á kó wa láyà jẹ ìbàjẹ́ wípé wọ́n mọ̀ pé bọ́n ṣe múra kankan pípa ni ìbàjẹ́ pọ́n mọ̀ pé bọ́n ṣe ń sọ yẹn láyé wọn máa bàjẹ́ náà máa bẹ̀sẹ̀ yẹn jẹ́ wọn ò ní sọ mọ́ ní nǹkan tó bá mú ẹ̀yin ọmọ mùsùlùmí Mufti Gumi Ìwó Ọba Olúwo àti gbogbo yín tẹ́ ẹ kó àwọn ọmọléke ó jọ tẹni kan lọ lẹ palace Ọọ̀ni lóko some years back pẹ̀lú oògùn burúkú tí palace yẹn padà catch fire tí bàbá yẹn ò wí kò sí nǹkan tá a lè fi yín dá lára nǹkan tó bá mú àwọn Gumi fanatic ọmọ àlẹ ọmọ ìrankíran tí wọ́n fẹ́ nara wọn sọ wípé bàbá wọn ìyá alájà àtàǹpàkò ó ní bàbá òun Senegal ló ti wá irú ìyẹn ló wá dalẹ̀ Yorùbá rú lámàṣọ jẹ́jẹ́ mi mo jókòó bá dàn mí o ni mò ń ṣẹ̀ṣẹ̀ mi o ni mò ń ṣẹ̀ṣẹ̀ mi o ilẹ̀ lọ mọ́ṣáláṣí ó mọ́ lọ mọ́ṣáláṣí ilẹ̀ tó sọ́jọ́ ṣọ́ọ̀ṣì padà o ilẹ̀ fẹ́ kí wọ́n mọ́ kírun o ẹ̀wà gbọ́ tán ni mo ṣe o. ẹ lọ jí gbé again kẹ wá rí idán ẹ lọ jí gbé Trump máa dá sílẹ̀ yìí
a máa rin ìrìn àjò yẹn President Trump máa dá sí ṣe ní wèrè lẹ́fẹ́ ni àwa gan ti ready pẹ̀lú yín chest to chest any kind of wàhálà tẹ́ bá fẹ́ gbé wá this time around we are ready fully ready for you. Yorùbá ni wá entertainment ẹ máa gbọ́ ẹ máa wò ẹ subscribe síbẹ̀ ẹ like ẹ comment síbẹ̀ ẹ share ẹ bó bá ṣe ń lọ àwa ò ní jákẹ́tì yóò di sí o Yorùbá ni wá entertainment ìta gbangba là gbéwé ajílété. President Bola Tinubu has urged religious and spiritual leaders to consistently speak out against terrorism, kidnapping, banditry, and the misuse of religion to justify violence. He urged religious institutions and networks to strengthen advocacy for peace, education, religious literacy, scholarship, and the moral development of young people. Tinubu said religious leaders should also use their influence to promote justice, responsibility, compassion, and the peaceful resolution of grievances. Your institution and network must become stronger in the advocacy for peace, education, religious literacy, scholarship, and the formation of upright young men and women. Lọ́rọ̀ kọ́ṣá, President Bola Ahmed Tinubu ti fi mẹ́sẹ̀jì ránṣẹ́ sí gbogbo àwọn clerics pátápátá, gbogbo àwọn religious leader wípé ẹ má fi preach, ẹ má fi ṣáná sí ayé anybody. Ẹ má fi religion gbé wá sínú ìgbèkùn. Ẹ preach against banditry. Ẹ preach against kidnapping. Ẹ preach against terrorism and so on. Ẹ má fi religion kẹ́ fi dá ogun sílẹ̀ ní ilẹ̀ Kóòtù Àjíire ilẹ̀ Yorùbá. Àwa ń sọ wípé àjàjà ẹ̀sìn. Àjàjà ẹ̀sìn. Torí tí ìjà ẹ̀sìn bá dé kò sí ilé ẹyọ kan báyìí nílẹ̀ Kóòtù Àjíire tó máa escape through. Ṣé rán ni mo pa? Tó bá wá mọ̀ bẹ́ẹ̀ ó yá tẹ̀lé mi kó wá wo fídíò. gbogbo abiyamọ ẹ gbà mí o ẹ gbà mí lọ́wọ́ ẹ̀mí àlọ́ ni o ẹ dákun ẹ gbà mí gbogbo abiyamọ ayé o ẹ gbà mí lọ́wọ́ ẹ̀mí àlọ́ ni o àná ni wọ́n sẹ́ni fọ́nà kan sí mi ipa ti gbé mi lọ ilé ẹjọ́ o ẹ gbà mí lọ́wọ́ ẹ̀mí àlọ́ ni o ẹ gbà mí o wọ́n ṣe wájú mi gbé ń jọ́ sí ni o tọ́lùmí mi fẹ́ bọ́ wọ́n pa mí tán díẹ̀ lókù o bí wọ́n tún ṣe gbé mi lélẹ̀ yìí ni wọ́n tún sàn ọ̀dọ́ yẹn wọ́n tún sàn yìí o ilé mi jẹ́ mo jókòó mo sùn sí o mo ti gbọ́ ó kọ̀ọ̀la gbogbo àwọn tí kan sọ pé yẹn wọ́n ń gbé tàwọn lọ́ọ̀ kóòtù mo sùn lé mi jẹ́jẹ́ lánàá ni mo tún rí fídíò ni wọ́n sọ pé àwọn kinní kan lọ́ọ̀yà ẹ̀mí àlọ́ni gbogbo wọn tún tẹ́tì mi báyìí o ojoojúmọ́ mọ́ ń pariwo ìyẹn mọ̀ gbúdọ̀ kú nǹkan ọmọ gbúdọ̀ ṣe mí bàbá wa Ládọjà olóyè Sunday Igboho kábíyèsí ọ̀nìrìsà ẹ mọ̀ wà ń bẹ́ẹ̀ wọ́n tún gbé mi lọ lọ́ní kọ́hún mo tún wo fẹ́ràn wọ́n dẹ́pọ̀ bá a lọ ní bàbá àwọn kìnìkan wọ́n tún sọ pé wọ́n wà ń kọ́ tún lọ ní èmi ò ní lọ ní tẹ́ o àfi tẹ́ àgbókù mi débẹ̀ o ìní lọ ní tẹ́ o wọ́n wá gbé mi ń jọ́ sí wọ́n fẹ́ lù mí pa o wọ́n lù mí o ti àfẹ́ sáìtì mi ó àfẹ́ tẹ́tì mi ìyà tán fi jẹ mí alẹ́ mi wọ́n lọ jù mí sínú kọ̀ndẹ́ẹ̀mù àwọn tán ni wọ́n lọ pa ibẹ̀ wọ́n lọ gbé mi sí lúlú ọmọ tó wíwọ́ fún mi èmi tí wọ́n lùlùlùlù tí ìfi lè rìn mọ́ nígbà gbogbo àwọn abiyamọ ayé wá dá sí tí wọ́n á rí pé ó ti di ìtìjú lọ́mọ̀jẹ̀ wọ́n padà tú mí lẹ̀ mọ̀ ń ké àwọn èèyàn mọ̀já sí mi àwọn ẹ̀mí àtẹ́ni wọ́n gbé mi ń jọ sí mo tún ti ń lọ kóòtù o ṣe ẹ̀mọ́ tí wọ́n padà bàbọ̀ ní pé ó yá ọmọ òun ẹ tún lọ jí gbé wá bẹ́ẹ̀ sí mọ́ gbé ẹ lọ gbé rúgúsú ọmọ tí ń gbé lọ ni ìlẹ́yìn lọ ni Ìbàdàn mo mọ̀ ń gbé mo tàtìbà lọ sára lọ ni mo ní mo ṣe ń sẹ́míà ni mo ń ṣe lọ́yà ni mo ń sára lù wọ́n wá kẹ́tì mi ní báyìí ni o ẹ wá gbọ́n tí wọ́n wí o ìyínpìlẹ̀ gbọ́n tí wọ́n kí gbowó gbọ́ nìsín bàbá Fẹ́mi Fálànà ọmọ wọn ní ṣòwò rẹ ẹ̀yin lẹ gbà mí ń jọ́ sí o ẹ tún wá gbà mí o gbà mí láàgbà o ẹ dákun o ẹ tún wá gbà mí o mọ̀ pé ìlẹ̀ dá sí ń jọ́ sí ẹ tún wá gbọ́ tí wọ́n ní mo ṣe o mo ṣẹ̀ ń gbọ́ tí mo ṣe báyìí ni o
àtàgbẹjọ́rò àtọba àtàráàlú wọ́n ti ń fọkọ̀ ẹ̀mí mi o bí mo kú bá ìjọba ìbẹ́ wá pé mo kú àmọ́ náà pa mí o jẹ́jẹ́ mi mo jókòó bàdàn mi o ni mò ń ṣẹ̀ṣẹ̀ mi o ni mò ń ṣẹ̀ṣẹ̀ mi o ilẹ̀ ń lọ mọ́ṣáláṣí ó mọ́ lọ mọ́ṣáláṣí ìní ilẹ̀ tó sọjọ́ ṣọ́ọ̀ṣì padà o ilẹ̀ fẹ́ kírun ọmọ kírun o ẹ wá gbọ́ tán ni mo ṣe o ẹ ṣàánú mi o. ẹni tá a fẹ̀sùn kàn yìí ta lọ́lọ́run àti àwọn MAY wọ́n kóra wọn jọ wọ́n wọ agbádá wọ́n wé láwàní wọ́n dress gẹ́lẹ́ bí àwa mùsùlùmí ṣe máa ń dress wọ́n wá lọ pàfọ́ọ̀mù irun tí wọ́n táìtù ní irun pé àwọn kírun ọdún ní shrine ní ojúbọ bóyá èṣù ni àbí nǹkan kan àmọ́ tí wọ́n ń bọ ní. ilé ẹjọ́ ti wá become heaven to you. Ẹ ti wá rí ilé ẹjọ́ bí ìgbà tẹ́ bá ń lọ sí ọ̀run mímọ́. Èpè ti jà yín gan o. Kì í ṣe gbogbo yín nílọrin o. Ẹ̀yin aláìníṣẹ́ kan ni o. Tó jẹ́ wípé ọ̀rọ̀ tí ò lórí tí ò nídìí ẹ mú kankan mọ́. Ó ti dé láyà, ó ti dé kọ́ọ̀tì, ẹ ti lọ kọ́ọ̀tì. Ẹ kó ṣe dànù kẹlẹ́ wáṣẹ́ kó ṣe kẹyẹ ṣe bí olórí burúkú kiri ilẹ̀. Ṣé o ti ẹ̀rí wọ́n tán pè ní US màmí? Don't worry. Àsìkò ẹ ti ń súnmọ́ tó máa ṣe ẹ̀sìn ni o. Àsìkò ẹ ti ń súnmọ́ tó máa ṣe ẹlẹ́yà dópin ayé. Ìwọ yìí máa bàbọ̀ mí tí ìráyè tiẹ̀. Ẹ jọ báwo lọ̀bọ ṣe ṣorí tí náà kí o ṣe? Ẹ bu ní dúdùn, ó padà bu yín ní kíkan. The next thing, ẹ ti gbé lọ kọ́ọ̀tì, ẹ tún fẹ́ wá jí gbé, tó bá bí yín kú. Ẹ tún try nǹkan tẹ́ ṣe fún Tani Olohun some years back, kẹ́ tún lọ ṣe the same thing. Ẹ tí ì rí nǹkan kan. Ṣé ẹ mọ̀ epo ti pẹ́ tẹ́ ti máa ń ṣe táwọn èèyàn mọ̀? Orí Tani Olohun lẹ ti ṣe tó ti bu yín lọ́wọ́ tí aṣọ ìyè ara yín tán bọ́ pẹ̀rẹ̀gẹ̀dẹ̀. Ẹ tí mọ̀ pé wọ́n ti bọ́ aṣọ ìyè ara yín láti gbọ́ ọ̀rọ̀ Tani Olohun. Ẹ rí pé ẹ wà relevant mọ́, kò sẹ́nibọ̀dì tó bu ìkù yín mọ́. Ọ̀rọ̀ yín ò jọ anybody lójúmọ́. As a matter of fact, ìwà yín ìṣe yín ó ti lé ogunlọ́gọ̀ kúrò nínú ẹ̀sìn mùsùlùmí. Ẹ ti fẹ́ sọ ẹ̀sìn mùsùlùmí di kòròfo ìgbà àkólẹ̀ tó ń tutọ́ lé lórí tó ń yàgbé lé lórí nílẹ̀ Yorùbá nísìn tó ti di ránrun tó ti di rádaràda lórí ìwà orí burúkú tó wà lọ́wọ́ yín. Kí ni ẹ̀ṣẹ̀ Tani Olohun? Ẹni ìgbà tán ṣe iléyá àbí ìtúnu àwẹ̀ tán lọ yídì òun náà kó àwọn èèyàn tiẹ̀ ó lọ sí ibi ìṣẹ̀ṣe àwọn náà lọ kírun bẹ̀. Ṣé ó lọ sí mosque kó nǹkan ìṣẹ̀ṣe lọ sínú mosque ni? Ṣebí tó bá kó nǹkan ìṣẹ̀ṣe lọ sínú mosque tó lọ practice ẹ̀ ń bẹ̀ lẹ́ máa sọ wípé ó tàpá sófin yín. Ọlọ́run tiẹ̀ ó ní bóun ṣe fẹ́ máa sìn nìyẹn. Ṣé ẹ ti gbàgbé wípé mùsùlùmí ni Tani Olohun tẹ́lẹ̀tẹ́lẹ̀? Ẹ dẹ̀ wá o, kí ló dé tó jẹ́ pé nǹkan tẹ́yin bá ṣe fáwọn kan tó bá ṣe 1% ẹ̀ fún yín wọn tí fún yín padà ní full dose o, ara máa ń ní yín gan ẹ̀kẹ́ rárá gbà. Ìgbà tẹ́tí mọ̀ pé ẹ̀ lè rárá gba irú nǹkan bẹ́ẹ̀ yẹn ẹ̀yin náà má máa fi gbogbo ọjọ́ tọ́jà ẹ jókòó kẹ́ mọ̀ wọn ara yín. Tó ẹ sì ń fojú pé mùsùlùmí ilẹ̀ Yorùbá 20 years ago àbí ó ti change gbogbo ẹ ti di ráhùnráhùn ẹ ti bẹ̀sìn jẹ́ ẹ ti fòṣì àtìyẹ ẹ ti fi yéèsì ẹ̀sìn yẹn òpọ́n kò command respect mọ́ bíi ti tẹ́lẹ̀ kò sẹ́ni tó bu yìí kún mọ́ ẹ ti bẹ̀sìn jẹ́ mọ́ra yín lọ́wọ́ ẹ ti bẹ̀sìn jẹ́ ẹ ti fẹ̀sìn yá. Tàbá dé wí lọ tàbá wí bọ̀ tẹ́ ẹ bá sọ wípé kí ló tún ṣẹlẹ̀. Báwo lọ̀bọ ṣe ṣorí lẹ́ẹ̀kan sí tí mo tún béèrè pé ìnà kí ò ṣe? Báwo lọ̀bọ ṣe ṣorí tí náà kí ò ṣe? Ẹ ti gbàgbé nǹkan tẹ́yin mùsùlùmí ń fi ẹ̀sìn oníṣẹ̀ṣe tẹ́ fi ń wé. Ṣé mọye ìyá Ọ̀ṣun tẹ́ ti bà tiwọn jẹ́? Ṣé mọye ìyá Ọ̀ṣun tí ẹ ti gba ilé ẹ̀ tẹ́ dáná sun ilé ẹ̀? Ṣé mọye àwọn tẹ́ ti kó lọ àwọn oníṣẹ̀ṣe tẹ́ ti kó lọ sínú ọgbà ẹ̀wọ̀n? Ṣé mọye àwọn oníṣẹ̀ṣe tẹ́ ti fìyà jẹ? Ìyẹn ọ̀tọ̀. Ṣé wá mọ bẹ ṣe ń tàbùkù Ọlọ́run wọn? Ṣé ẹ̀yin Ìlọrin kì í gbọ́rọ̀ lẹ́nu Mufti Gumi Ìwó àbí lẹ́nu Mufti Ọba Olúwo àti the rest of Gumi ilẹ̀ Yorùbá àwọn fanatic àwọn ọmọ ìrankíran tí wọn kì í ṣọmọ wa àwọn àjèjì di wèrè sílẹ̀ Yorùbá àwọn àlejò tó wá fẹ́ sọ́ra wọn donílé tó wá fẹ́ ká forí sábẹ́ wọn tọrọ pé pẹ̀lú pípa ẹpa wọn wọn á rò pé a máa bẹ̀rù wọn wọn á kó wa láyà jẹ ìbàjẹ́ wípé wọ́n mọ̀ pé bọ́n ṣe múra kankan pípa ni ìbàjẹ́ pọ́n mọ̀ pé bọ́n ṣe ń sọ yẹn láyé wọn máa bàjẹ́ náà máa bẹ̀sẹ̀ yẹn jẹ́ wọn ò ní sọ mọ́. Bẹ́ẹ̀ ṣe ń píríṣì pípa bẹ́ẹ̀ làwọn èèyàn sádànù náà lọ ń wo ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí kò concern àwọn èèyàn tó àwọn gò ní tẹ̀sí láti lọ sọ wípé wọ́n fẹ́ wà túmọ̀ ẹ̀ nínú Quran láti bí ọdún bíi mélòó sẹ́yìn ìwọ̀nba tẹ́ bá ti tú fún wọn wọ́n ti gbà á ṣùgbọ́n nísìnyẹn ti tì wọ́n pẹ̀lú ìwà yín ọ̀rọ̀ ẹnu yín àti ìṣe yín oníkálukú fẹ́ mọ síkírìtì tó wà nínú Quran gbangba ti dẹkùn kedere ti bẹ̀ wò ẹ ti bẹ̀sìn jẹ́ ẹ dẹ̀ mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ kan tó wà nínú Quran wà lẹ́ẹ̀tọ́ bá tu mẹ́hàn ìwọ náà ní ọ̀rọ̀ ti débi tọ́lọ́gùn ti gbé sá àárí bí fi sí mọ́ a lè fẹnu bò máa kọ́ lè spade. Nǹkan tó bá mú àwọn Gumi
Mufti Ìwó, Gumi Ọba Olúwo, and the rest of you. Tẹ́ bá ti condemn ìṣẹ̀ṣe, tí ẹ dẹ̀ ń bú bàbá Ọ̀ọ̀ni, tẹ́ ẹ ń bú bàbá Ládọjà. Ta ni Sùlù Gàmbàrí Emir yín nílọrin? Who is Sùlù Gàmbàrí? Ṣé mi kàn tẹ̀ tí sọ̀rọ̀ sí rí ni láíláí? Èmi ò ń dédé sọ̀rọ̀ sí yàn o. Èmi ò dẹ̀ ń tètè mo kì í tètè dá sí ọ̀rọ̀ èèyàn. Torí ntọ́dọ̀ tèmi lágbára díẹ̀ ni o. Ta ni Ọlọ́run ló yìí bá yín po? Òun ló ń gbórun lójú yín yo. Torí ọjọ́ tẹ́ bá ti ọ̀rọ̀ yìí. Tí ẹ bá fi ta ni Ọlọ́run àti gbogbo nǹkan ìṣẹ̀ṣe ilẹ̀ Yorùbá, kẹ́ jẹ́ kó gun omi, kẹ́ tọwọ́ mọ burúkú yín baṣọ. Tí a bá tí somebody like me tí n bá bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ nípa Emir Sùlù Gàmbàrí yín. Ajá gan níyì jùlọ nílẹ̀ Yorùbá o àti ní gbogbo àgbáyé. Tó bá dẹ̀ nírọ́ ni ẹ máa push ẹbọ kò jù bẹ́ẹ̀ lọ. Ṣé mo wí pé Sultan of Sokoto bàbá ńlá bàbá yín lórí ilẹ̀ alàyè nínú Nàìjíríà, Sultan of Sokoto ni Allah Ọlọ́run títí yín. Àwa ti mọ̀. Tí Sùlù Gàmbàrí yín Emir Ìlọrin tó forí sábẹ́ bí ẹrú ní 20 years ago, about 20 years ago. Mo bí Sultan of Sokoto ṣe hẹ̀rẹ̀ mi nílẹ̀ Yorùbá ní Nàìjíríà ni. Wọn ti bí èèyàn tó máa lanu. Ṣùgbọ́n lẹ́ni kọ́ ní ìgbà tí ò nílẹ̀ gbé wa dìde tá tẹnubọ ọ̀rọ̀ Sultan. Tó bá ta Sultan of Sokoto ní Nàìjíríà lẹ́ni kò sẹ́ni tó lè rà ní 20 naira. Ẹ̀sìn dé. Ìgbà tọ́lọ́run máa ṣe paríparí ẹ̀ mò ń wọ́n nìyẹn ní fẹ́ gbọ́. Ìgbà tó máa ju àdó olóró láti odidi Amẹ́ríkà wípé òkè àwọn tó jẹ́ ibi tó jẹ́ orísun ìbànújẹ́ Nàìjíríà, àwọn tó ń pa tó ń kún tí wọ́n fi ara ní Nigerians àti Nigeria as a country tí wọ́n dẹ̀ ìjẹ̀sìn sílẹ̀ tó ń finance ìjẹ̀sìn tí wọ́n sọ wípé kí wọ́n lọ máa pa wá tó ń sponsor terrorism. Ibo ni àdó olóró kọ́kọ́ lọ? Sokoto. Kò sí nǹkan kan tẹ́ lè fi bò mọ́. Èmi wá fi àsìkò yìí sọ fún yín wípé ẹ jẹ́ kí orí yín pé kẹsànwó agbẹjẹmọ́wọ́. US imam ẹ fẹ́ ṣẹ̀sìn. Àsìkò àbùkù yín ti ń bọ̀. Àsìkò tẹ́ fẹ́ ṣẹlẹ́yàdéléyà ó ti ń súnmọ́ báyìí. Ẹ̀yin tẹ́ bá mọ̀ ẹ jẹ́ tètè pé àwa máa tẹnubọ̀ rẹ̀ aṣọ ìyá rẹ̀ àbọ̀dànù. Wàá wà láyé bí aláìsí. Kò ní sí ìràpadà fún ẹ mọ́. Mò ń wọ̀nù ẹni, àwa ń wọ̀nù ẹni. Àbí kò tí ì yé yín báyìí. Ní nǹkan tó bá mú ẹ̀yin ọmọ mùsùlùmí, Mufti, Gumi Ìwó, Ọba Olúwo àti gbogbo yín tẹ́ kó àwọn ọmọléke ọjọ́ tẹni kan lọ lẹ palace Ọọ̀ni lóko some years back pẹ̀lú oògùn burúkú tí palace yẹn padà catch fire tí bàbá yẹn ò wí kò sí nǹkan tá a lè fi yín dá lára. Nǹkan tó bá mú àwọn Gumi fanatic ọmọ àlè ọmọ ìrankíran tí wọ́n fẹ́ nara wọn sọ wípé bàbá wọn ìyá Alájà Àtàǹpàkò ó ní bàbá òun Senegal ló ti wá. Irú ìyẹn ló wá dalẹ̀ Yorùbá rú lámaṣọ kọrí burúkú wa bìgbà onítìjú kò nítìjú. Alájà Àtàǹpàkò mi ìmọ̀wọ́ ẹ̀ tí wúmà yẹn ṣe wà shameless ìgbà tó ń ṣọmọ Yorùbá. Torí tó bá jẹ́ pé ojúlówó ọmọ Yorùbá ni ẹ́ kò yẹ lẹ́ni tó yẹ kó máa sọ̀rọ̀ nígboro débi tó ń bọ́ online láti máa sọ̀rọ̀ níbi tí àwọn tó bá ti sọ̀rọ̀ olóríire àti alálùbáríkà torí kò sí àlùbáríkà kan lára ẹ̀. Ìyá Àtàǹpàkò ìwọ tó ń rùn látòkèdè sálẹ̀ ìwọ ẹ lórùn iṣẹ́ ẹ lórùn kò séèyàn tó lè fa yí ẹ̀ tọrọ. Ó ti bẹ̀sì jẹ́ ó ti laná ẹ̀sìn ti laná mọ́ yín lọ́wọ́ ẹ ti bẹ̀sì jẹ́. Ẹ ti sọ ẹ̀sìn mùsùlùmí di rọrùn rádaràdà rédèrèdè. Ọ̀pọ̀lọpọ̀ ti sádànù kò tí ì yé yín. Tí ò bá wá jẹ́ bẹ́ẹ̀ ẹ máa gbé bàbá Ọọ̀ni ẹ máa bu Mufti oníbẹ̀lẹ́nu á lánú pàkà lẹ́nu agbárí ẹ̀ á máa sọ̀rọ̀ sí bàbá wa Onírìṣà á máa sọ̀rọ̀ ẹ lánú pàkà ẹ máa sọ̀rọ̀ sí bàbá Ládọjà ẹ wá fẹ́ ká dákẹ́. Ókè o lẹ́yìn fídíò yìí ẹ máa expect o tí ẹ bá sowó agbẹjẹmọ́wọ́ lórí ọ̀rọ̀ Tani Ọlọ́run ẹ tún padà tún máa gbógun tì í. Ṣé rí tẹ́ bá lè tí ọ̀rọ̀ yìí táwa ṣíjú sí Sùlù Gàmbàrí Emir yín nílọrin. Emir yín á ṣe ẹ̀sìn láyé dé ọ̀run. Èyí tó kù nínú ọjọ́ orí ẹ̀ tó fi máa jáde láyé ẹ̀sìn ló kù. Ẹ lọ wádìí ẹ̀ ní ìgbà bàbá Adéyẹmí àná nígbà tá a bẹ̀rẹ̀ pẹ̀lú bàbá Aláàfin Adéyẹmí àná títí tó fi jáde láyé àjẹkọ́ nísìnyí. Ẹ tíráyè ẹ̀yìn àsìkò tẹ́ ọ̀run fẹ́ yẹ̀yẹ́ Sùlù Gàmbàrí. Who is good Sùlù Gàmbàrí? Ta ni Emir? Ẹ̀yin mi àti yín ni àwa ò recognize ẹ̀. Bẹ́ẹ̀ ni bẹ́yìn bá ṣe ń kó fún bàbá tiwa Ọọ̀ni àti Ládọjà àwa gan máa dópa lóńgò lórí Sùlù Gàmbàrí. A máa ṣe kí ni àáfàrùgbọ̀n ẹnu ẹ sórí gbogbo ilé tó yìí kó bọ́jú tó kó kí nìyẹn àáṣáná sí catch fire gbogbo aṣọ ìyára Sùlù Gàmbàrí àábọ̀ àáṣáná sí àpò mẹ́rẹ̀. Ìgbà yẹn lẹ máa mọ̀ wípé ẹ ti ṣe ẹ̀sìn láti ìbẹ̀rẹ̀ dópin ayé. Bring it on. Nǹkan tẹ bá ṣe fún àwọn oníṣẹ̀ṣe wọ́n á ṣe double fold pẹ̀lú yín. Ẹ lọ jí gbé again kẹ wá rí idán. Ẹ lọ jí gbé Trump máa dá sílé yìí.
a máa rin ìrìn àjò yẹn President Trump máa dá sí ṣe ní wèrè lẹ́fẹ́ ni àwa gan ti ready pẹ̀lú yín chest to chest any kind of wàhálà tẹ́ bá fẹ́ gbé wá this time around we are ready, fully ready for you. Ẹ ti wá dáadáa kẹ́ jẹ́ kí Christian àti oníṣẹ̀ṣe ká papọ̀ àtàwọn tí ò ṣẹ̀ṣe ọ̀pọ̀lọpọ̀ nínú mùsùlùmí gan ti ready láti join wa against you people torí àti mọ̀ pé gbogbo yín tẹ̀ ń dá orí burúkú ṣe nílẹ̀ kóòtù àjíire ẹ kì í ṣọmọ ìran Yorùbá ẹ wá láti Senegal bí ìyá látàǹpàkò bàbá yẹn ó sọ ó ní bàbá òun tó bí àwọn Mali ni ẹ wá ṣorí burúkú ńlẹ̀ Yorùbá àrá ló máa pa gbogbo yín round ibẹ̀ ni kọ́kọ́ là ń lọ. bá a pounds kẹ́ra dọ́là òun lélẹ̀ 2025 ọ̀ṣàrà ni o tí a láì lọ ó wà lára ẹ̀ ẹ ti rí kẹ́ra pounds kẹ́ra dọ́là òun lélẹ̀ kì í ṣàlòkù o kì í ṣàlòkù tí a láì lọ ní o 2025 kẹ́ra pounds kẹ́fi dọ́là lé kókò náírà òun lélẹ̀ yìí o ó yàtọ̀ sálòkù o ẹ ti rí. ṣé ti rí òkè àlàyé tí ó wà nínú ìjà tí wọ́n ní wọ́n parí láàrin Chief Sunday Igboho àti ààrẹ Ganiyu Ige Adams ó ní mo fẹ́ wá ṣe fún yín lẹ́kùnrẹ́rẹ́ farabalẹ̀ kó gbọ́ àlàyé mi kò dẹ̀ má gbọ̀dánù. lákọ̀ọ́kọ́ náà kí tó bẹ̀rẹ̀ àlàyé ẹ ṣe àmọ́ bàbá tó ń sọ̀rọ̀ yìí èèyàn Gani ó ń confirm ẹ̀ wípé àwọn DSS tó wá sí ilé Ìgbòho láti wá pa wọ́n mọ́lé ní 2021 pé àwọn DSS ní ojú 35 báwo ló ṣe mọ̀ pé 35 ni tí wọn ò bá mọ̀ sí. ṣebí à ń sọ fún yín wípé gbogbo nǹkan tó ṣẹlẹ̀ yẹn kò ṣẹ̀yìn Gani kò ṣẹ̀yìn Buratai Malami àwọn Northern Co kò dẹ̀ ṣẹ̀yìn Makinde ọ̀pọ̀lọpọ̀ yín ò believe but with this short clip wàá mọ̀ wípé yes confirm wọ́n jọ plan ẹni láti pa ọ̀tá Ìgbòho bóyá wọ́n ti dífá nígbà yẹn tán ti rí wípé kí ló fẹ́ ṣẹlẹ̀ gangan lórí ọ̀rọ̀ Yorùbá Nation náà fẹ́ pa Ìgbòho sí o torí Gani believe yìí pé Ìgbòho ti champion Yorùbá Nation mọ́ òun lọ́wọ́ kò jẹ́ kóun rí owó gbà mọ́ nígbà tán gbowó ẹ̀ ṣe funfun ẹ̀ ṣe dúdú màálù funfun mà ètùtù téèyàn bá ti ń jẹbọ jù yóò mọ gbá lọ́fun ni Gani yé jẹbọ mọ́ fẹ́ bọ́ọ̀lẹ̀ tí wọ́n bá mọ̀ sí tí wọ́n jọ plan ẹ̀ báwo ló ṣe mọ̀ báwo ni wọ́n ṣe mọ̀ wípé 35 DSS ló lọ sílé Ìgbòho ṣe ti rí wípé wọ́n mọ̀ gbogbo wọ́n mọ̀ sí àti Mákindé okay ẹ ti confirm ṣe dẹ̀ continue láti máa gbọ́ nǹkan tó ń sọ ńbẹ̀ nínú ilos ọ̀rọ̀ ilos òṣè ilos okay àlàyé wà rèé lórí ọ̀rọ̀ ìjà yẹn èmi fúnra lára mi Yèyé Dára Kowee Akéde Oòduà One mo ti bá bàbá sọ̀rọ̀ bàbá Adéṣọ̀kan mo bá wọn sọ̀rọ̀ mo wà lára àwọn ọmọ Yorùbá tó pè wọ́n mo máa ń sọ fún pé mo máa ń pe àwọn àgbààgbà kan tí àwọn situation kan bá ṣẹlẹ̀ tó wáràǹtẹ̀ mi kàn ní light láti wá máa sọ àwọn nǹkan tó bá sọ èyí tó bá fi rán mi kò kàn mí ni mo dẹ̀ sí tó dádì létí àgbájú yín dàdàdé Adéṣọ̀kan ṣé dáadáa lẹ́wà sà ẹ̀ dàgbà jù báyìí lọ ipe kẹ́ bá wa pẹ̀tù sí ọ̀rọ̀ yìí kó má di họ́wùhọ́wù mọ́ wa lọ́wọ́ nígbà tí Gani àwọn ọmọ Gani múra kankan okay mo dẹ̀ sọ wípé ẹ pé àwọn méjèèjì kí ẹ pé àwọn àgbààgbà tó kù síbẹ̀ kí wọ́n parí ọ̀rọ̀ yẹn kí àlàáfíà jọba nílẹ̀ Yorùbá torí àtúnṣe lèmi gbé dání sà ẹ dẹ̀ fi dá mi lójú wípé kò sí wàhálà ẹ ti ń gbé ìgbésẹ̀ kí n ká lọ jókòó ká láìpẹ́ láì jìnnà a máa rí iṣẹ́ yín ṣùgbọ́n nígbà tí fídíò máa jáde ó ṣe wá ó kù díẹ̀ káàtó dádì mi ò sọ wípé kíní o ẹ ṣeun o ẹ ti ẹ̀ gbìyànjú wọ́n ní ẹja kíni ẹja dúpẹ́ lọ́wọ́ ẹni tó rí ni tó mọ́jú ọ̀pọ̀ èrò ní òtí ẹ̀ mọ owó bí tá a wà ṣùgbọ́n èèyàn méjì ń jà Dádì Adéṣọ̀kan ẹ wá èèyàn kan ló wà ńbẹ̀ bó tilẹ̀ jẹ́ wípé ẹ pé Ìgbòho àwa làwa sọ fún Chief Sunday Adéyẹmọ Ìgbòho ọmọ tiyín bàbá tèmi ọmọ tèmi tí Ìgbòho ti di ikú pàládà mi o bàbá mi ni ọkọ mi ni pàdí mi ni èèyàn mi ni àlè mi ni ọ̀gá mi ni àbí okay. Àwa sọ fún Chief Igboho wípé tẹ́ ẹ bá máa lọ attend meeting yẹn tó bá ti jẹ́ wípé neutral place tí ò ṣe wípé ẹ̀yin àti Gani ẹ ní access síbẹ̀ tó neutral ẹ lọ bẹ̀ ṣùgbọ́n tó bá ti jẹ́ pé lọ́dọ̀ Gani àwọn ibi tí Gani ní access sí ni ẹ má lọ o torí ẹ fetí ara yín gbọ́ nígbà tí Chief Igboho sọ ní ọdún náà lọ́hùn kó tó di 2021 tó lọ bọ́ọ̀sì ilé wọn the first time tí Igboho lọ sọ́dọ̀ Gani ṣebí Chief Igboho fẹnu ara wọn sọ pé Gani fògùn sórí chair fáwọn
ìgbà tó jókòó lé ó bìlíìfì pé by the time tí Ìgbòho bá máa fi délé nǹkan ti ṣe. Ìgbòho délé ó dé pé wọ́n padà pé ọ̀gá ṣé dáadáa lẹ́wà sà mo ti délé ọ̀dọ̀ mi mo wà pa everything wà okay láti lè jẹ́ kí Gani mọ̀ wípé gbogbo nǹkan tó dá lára síbẹ̀ á mọ̀ ọ́ ṣùgbọ́n ikú kì í pẹ̀tà lójú ìrun. Gani alpha kì í ṣèjẹ́ ní ló ti ń gbógun ti Ìgbòho ló ti fẹ́ràn sọ́run àṣàǹtẹ̀. wàá rántí Gani Ige Adams ìyá tó dẹ̀jẹ̀ dó Ìgbòho lójú ó ti fi ẹ̀mí dí gbogbo ogun tó ń gbé ti Ìgbòho ó ti lọ kú torí kí Ìgbòho má bàa kú. tó o bá kọ̀ tó o jáwọ́ lórí ọ̀rọ̀ Ìgbòho àbẹ́nibọ́dí wa wàá jásẹ́ Gani. àwa sọ fún Ìgbòho tó bá ti jẹ́ pé territory Gani ni má lọ torí àmọ́ṣẹ́ ọwọ́ Gani gbogbo ọmọ Yorùbá ló mọṣẹ́ burúkú tó wà lọ́wọ́ Gani. Ìgbòho sì ń lọ torí territory ẹ̀ lẹ́tẹ̀ lọ parí ìjà. ìgbà tá a wá rí wípé Ìgbòho ò wá dádì ó yẹ kẹ́ cancel meeting yẹn ni. ìyẹn ò sí pé wọ́n parí ìjà ẹ̀ parí nǹkan kan o. as a matter of fact ṣe bẹ́ẹ̀ rí gan pé Gani go sinmi ogun àtàwọn boys ẹ̀ torí tán bá sinmi ogun ni. ìlọsì tán wá ń ṣò lójoojúmọ́ yìí tán wá fẹ́ para wọn kú sí àwọn òtọrọ owó àwọn ọba máa pé dọ́là ọba àpè kìíní ẹ ti jẹ́ ká mọ̀ wípé ìlara ti bà tiyín jẹ́. ìgbà tí wọ́n wá pe Gani wípé ìjà ìlara ló ń jà olóòṣè lára ṣe bí Gani sọ fún wa tó ṣe fídíò ní last week mo ìgbé ó ní àìmọye àwọn ọmọlẹ́yìn nínú gúrùpù ẹ tán lówó ju ẹ lọ tán lọ́lá ju ẹ lọ ò ṣe lára wọn kí ló dé tó máa wá ṣe lára Ìgbòho ṣé kò wá padà farahàn sí pé ìjà ìlara ló ń jà ìlara Ìgbòho ló ń ṣe. bàbá ò ní promise Ìgbòho lówó ó promise wọn ní ìlọsì wọn dẹ̀ fi ìlọsì jíṣẹ́ àtọwọ́ the next thing ó lọ Mákindé gbé ìlọsì fún ẹ. ìgbà tí mo bọ́ síta tá a sọ wípé ìwọ àti Mákindé ẹ̀ ń wá ikú fún Ìgbòho gbogbo nǹkan tó ṣẹlẹ̀ nínú ilé Ìgbòho Mákindé accept ẹ pé kán máa bọ̀ kán wá ṣe é fún torí kò fẹ́ rí Ìgbòho mọ́ nínú ayé. kẹ́ lè mọ̀ pẹ́lẹ́dẹ́ Ìgbòho le ju ti yín lọ. láti ìgbà náà ṣé eku ké bí eku fún yín ẹyẹ ò ké bí ẹyẹ fún yín mọ́ ọmọ ènìyàn fọ̀n bí ọmọ ènìyàn fún yín mọ́ títí dọjọ́ alẹ́ yín ìnira ni fún yín. ẹ ti tán róró nírù. ṣe bó ní kò ń ṣe lára kí ló dé tán fún Ìgbòho ní ìlọsì tán fún lówó tíwọ náà tí Mákindé sáré gbé ìlọsì fún ẹ ṣé the same ìlọsì 15 million naira tí ó strong tí ó lè wọgbó àti wípé kí ló fẹ́ fi ìlọsì ṣe torí inú ilé ló máa ń jókòó sí. oh sorry my bad Gani máa tó ìlọsì lọ sí ọdún Ekuru festival. Gani máa gbé ìlọsì lọ sí Olókùta festival. Gani máa gbé kíní lọ sí Ọ̀ṣun Òṣogbo láláyé àwọn jẹgúdújẹrá festival torí festival ló gbọ́ fẹ́ festival òun ló kù tó ń ṣe ó relevant mọ́. Ìgbòho ló wá fi ń mí orúkọ Ìgbòho ló fi ń mí láì jẹ́ kí àwọn boys tó ń dà síta pé kí wọ́n lọ sọ báyìí kan ṣe báyìí tí wọ́n fi ń dárúkọ ẹ̀ mọ́ wọn àti OPC ẹ mọ́ Ìgbòho ó relevant mọ́ ọpẹ́lọpẹ́ Ìgbòho lóyìn jẹ́ kó máa gbórúkọ Gani àtàwọn festival kọ̀ọ̀kan tó ń lọ ǹjẹ́ o tún rí bi lọ mọ́ ó rí bi lọ abroad go sàn mọ́ bíi ti tẹ́lẹ̀ gbogbo ẹ̀ ti jojúró ti gbẹ tírátíra. ṣé o fẹ́ fi Hilux 15 million naira o fẹ́ fi wé Hilux tí bàbá ò ní gbé wá mọ́tò ju mọ́tò lọ kí ló ń ṣe é Gani 15 million ní Hilux yẹn ní Sibushi ṣé o rí Hilux tí bàbá wa ò ní gbé wá ó bẹ̀rẹ̀ láti 40 million naira upward ó rí ní bí wọ́n dẹ̀ ṣe gbé fún bàbá báyìí bàbá pé àwọn tọ̀ṣun wípé kọ́kọ́rọ́ rẹ̀ ó yẹ ẹgbà ẹ̀yìn rẹ̀ kò láṣu ó yẹ ẹgbà ẹ lọ máa ṣiṣẹ́ ṣùgbọ́n ẹ má fi ìrù ẹkùn ẹ má lọ fi jàjà ọkọ àti ìyàwó anybody adé monitor anybody warrior tó bá ṣe yamayama pẹ̀lú ìrù ẹkùn abo lọ fi ń tax àwọn èèyàn tó lọ ń gbowó lọ́nà àìtọ́ abo lọ fi ṣe nǹkan tí ò dáa ò ní fẹ́ tẹ̀ náà lórí ọ̀rọ̀ mídíà a rí wípé àwọn kan wọ́n kóra wọn jọ wọ́n ń jà lé lórí wọ́n ṣoríṣiríṣi ẹ rí mi tí mo pause mo rọrọ fọwọ́ lérán àwọn wò wọ́n látọ̀ọ̀kan by the time àwọn lọ́rán àwọn kan lọ síbì kan tán bá dé wọn á wá bẹ̀rẹ̀ presentation à ń dúró dé wọn online so tán bá ti ṣe gbogbo tiwọn tán then àsìkò wà ẹ calm àwọn ò ní gbà kẹ́ ba ìrù ẹkùn jẹ́sẹ̀ bàbá la structure yẹn ló máa lọ bẹ́ẹ̀ why do I have to struggle with what they call láíláí have to run me èmi ni mo pariwo ìrù ẹkùn ẹni àkọ́kọ́ mídíà àkọ́kọ́ so ẹ máa ṣiṣẹ́ yín lọ́nà kò sí wàhálà ọmọ lẹ́yìn jẹ́ ìyálà wa. kí ni mo wá sọ tí mi ti sọ tán Gani ṣọ́ra yí ẹ ṣé you see your life ẹ wá lẹ́ ń parí ìjà àwọn méjì ń jà èèyàn kan wà ń bẹ̀
ẹnì kejì ò wá àti wípé gan pàápàá tá bá jókòó tá wẹnu lẹ̀ tá wẹnu ọkọ ibo lẹ ti rí Ìgbòho tó ti ń ta àwọn ọ̀rọ̀ sí Gani ṣé ó bú gbọ́n ó ṣe gbọ́n yìí Gani ṣé ó bú Gani ló ń fọ̀rọ̀ tó ń rojọ́ ọmọ tó ń bu tó ń ṣépè tó ń ráwọn èèyàn tó ń ráwọn boys ẹ̀ dìde kó máa bú kó máa ṣe oríṣiríṣi a dẹ̀ sọ fún Chief Ìgbòho kó má dá Gani lóhùn kó fi sílẹ̀ fáwa gbogbo ọmọ Yorùbá dẹ̀ dìde on behalf of Ìgbòho a dẹ̀ ń reply Gani àtàwọn boys ẹ̀ ibo wá ni Ìgbòho ti ń bá Gani jà ìjà yìí ò lè parí o ṣé wá rí Architect Akíọlá tẹ́ ẹ rán Architect Akíọlá yìí máa pè yín Daddy Adéṣọ̀kan láyé òun gbọ́ tí Dára ló ń pè yín ẹ má gbé kọ́ọ̀lù Dára mọ́ o ọ̀pọ̀lọpọ̀ yìí máa pè yín ẹ má gbé kọ́ọ̀lù Dára mọ́ òpùrọ́ ni ó máa rìkọ́ọ̀dù yín ó máa ṣe gbá ó máa ṣàwò bẹ́ẹ̀ ni mi ò mọ nǹkan tí mo rà nígbà Architect Akíọlá gbogbo gúrùpù tó bá bìlọ́ǹgì sí láyé ló ti ń gbógun ti iṣẹ́ ọwọ́ ara ẹ̀ àtayé ara ẹ̀ láì ṣe mi torí mo béèrè òótọ́ ọ̀rọ̀ lọ́wọ́ wọn wàá rántí wípé ẹjọ́ wà nù Yorùbá Nation as a matter of fact Architect Akíọlá ńgbà tá a bẹ̀rẹ̀ Yorùbá Nation bóyá òun ni permanent secretary àbí deputy bàbá gan wọ́n close mọ́ bàbá Akíntóyè adẹ̀ ń ṣe ìrìnàjò yẹn lọ títí tó fi wá dìgbà tó lọ bọ́ọ̀sì ilé Ìgbòho àwọn nǹkan tẹ́ẹ̀mù ni mo ní kí n ṣàlàyé fún yín gbàrà tí wọ́n bọ́ọ̀sì ilé Ìgbòho ẹ̀yin tẹ́ ẹ̀ bá ti gbàgbé ní Architect Akíọlá pẹ̀lú late Màmá Ọ̀túnba Fọláṣadé àtàwọn bíi máṣà jẹ́ bíi márùn-ún náà ṣe press release heritage lọ́dún náà ló stream ẹ̀ tí wọ́n bẹ̀rẹ̀ sí ní condemn Ìgbòho èèyàn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ lọ bọ́ọ̀sì ilé ẹ̀ tó sá àsálà fẹ́mi ẹ̀ kan má rí òun pa wọn ti èrò ti situation yan mọ́ Ìgbòho wọn bọ́ síta kò ń gbọ́ràn àwọn advice ẹ̀ kò ń gbọ́ advice wọ́n ṣáà condemn ẹ̀ back to back bẹ́ẹ̀ náà náà gbégi lé bàbá Akíntóyè ṣé o ti gbàgbé ni wọ́n ní bàbá o Architect Akíọlá ní bàbá ti dàgbà jù number 1 níyàn tó jẹ́ deputy bàbá ńgbà náà tọ́jọ́ ṣiṣẹ́ pẹ̀lú bàbá ó tún continue Architect Akíọlá ní bàbá Akíntóyè o bàbá ti dàgbà jù wọ́n mismanage wọ́n ṣègbè ó ṣàkàndẹ́mù bàbá wọ́n rọ́bìṣì bàbá àti Ìgbòho lọ́dún náà fún wọ́n tó bá ìrántí kíní yẹn yìí máa wà lórí Google honestly ok adẹ̀ ń bẹ̀rẹ̀ àníyàn lọ àwọn wá sún sẹ́yìn náà ọ̀rọ̀ Yorùbá Nation gbà yẹn along the after few years bàbá wa need another deputy nínú YSDM wọ́n wá ní ìwọ tó bá ní try láti deputize bàbá sorry pé kó mú àníyàn jáde Architect Akíọlá náà láwọn ní interest ibẹ̀ ní somebody like me torí mo wà nínú YSDM àwa gbé YSDM àfúnní fáyà bàbá yìí lóge ẹkùṣẹ́ ìwọ tó bá fẹ́ mọ̀ nǹkan tí mò ń sọ nígbà yẹn tá bá fẹ́ ṣe meeting ní YSDM bàbá yìí lóge ló ṣiṣẹ́ YSDM tó gbé nílẹ̀ tó gbé lọ sókè ní ìgbà tí àwọn kan kóra wọn jọ ní UK tí wọ́n bà YSDM jẹ́ wọ́n lọ kó gúrùpù míì wọ́n dá gúrùpù míì lẹ̀ wọ́n fẹ́ fi replace YSDM àwa wá sọ fún wọn pé YSDM means Yorùbá Self Determination Movement àwọn ará UK ló fẹ́ ṣiṣẹ́ yẹn bàbá yìí lóge àwọn ni wọ́n wá take over nígbà yẹn tí wọ́n ṣiṣẹ́ yẹn bíi deputy bàbá ní YSDM tá bá fẹ́ ṣe meeting bàbá Akíntóyè bá wá wọn ń lo between 5 to 10 minutes tó bá ti bá wa sọ̀rọ̀ tó ń sọ̀rọ̀ ìyànjú wọn ti lọ nìyẹn bàbá yìí lóge nìkan ló ń ṣiṣẹ́ yẹn wọ́n wá mú gbogbo àwa kọ̀ọ̀kan tọ́mọ̀ pé a lè ṣiṣẹ́ ta ready láti contribute wọ́n connect gbogbo wa àwa support àwa ṣiṣẹ́ yẹn back to back ẹ rí bí YSDM ṣe lọ láti ilẹ̀ sókè ọ̀pọ̀lọpọ̀ àwọn ará UK tí wọ́n ránṣẹ́ sí ìgbà yẹn pé kí wọ́n wá darapọ̀ wọ́n láwọn ò ṣe wọ́n nítorí àwọn làwọn manage Yorùbá Nation tí ò bá ti sí àwọn kò sí Yorùbá Nation kí wọ́n lọ cancel YSDM èmi wá sọ fún bàbá pé má wọrí ẹja máa bẹ̀rẹ̀ àníyàn lọ ìwọ̀nba nǹkan tá a bá ṣe ọ̀rọ̀ afálùbáríkà sí àdínnílá àná láwọn gbà bẹ́ẹ̀ ìgbà tó wá rí pé YSDM ti wá gòkè àgbà torúkọ yẹn tó ti wá strong dáadáa àwọn tó láwọn ò ṣe lánàá wọ́n wá yan representative wọ́n wá yan wọ́n wá ìgbà tí representative máa dé náà bá ní àwa náà fẹ́ gbógun ti o ìgbà yẹn wọ́n ti ṣe rebranded YSDM pé ẹni kálukú kò mú tó bá ní idea post kò wá tender kìíní ẹ̀ somebody like me mi ò ní interest fún post kankan tẹ̀síwájú movement lèmi ṣàwà fún bọ́n ṣe yan representative yẹn báwọn representative ṣe dé nìyẹn àwọn làwọn ní YSDM àwọn mọ̀ bàbá Ayílóge ti sọ pé ìgbà tí wọ́n ti ṣe first time àwọn ò ní interest láti continue wọ́n ti wà okay àwọn làwọn ní YSDM àwọn làwọn ṣe nígbà tá ti ṣiṣẹ́ yẹn tó ti rí pé ó ti dúró tán ohun kan tó ti bàjẹ́ tẹ́lẹ̀ ò táwa tún ṣe àwọn làwọn mọ̀ àwọn ti gba YSDM
bí bàbá ṣe kúrò oníkálukú wa tó kù náà dẹ̀ rọra ń lọ one after the other one after the other one after the other àwọn ò tí ì mọ géèmù bó ṣe ń lọ àwọn làwọn ní àwọn ti lé gbogbo àwọn oníbàjẹ́ kúrò ńbẹ̀ àwọn làwọn gbé dání. ìgbà ẹlẹ́rìí mi tí mi ti sọ̀rọ̀ nípa YSJ mọ́ anti-date alpha kò sí nǹkan kan tó dún mọ́ bẹ́ẹ̀ ṣe tún gbọ́kọ́ sọ wípé àwọn làwọn ni mọ́. Architect Akínọlá wọ́n wá láwọn fẹ́ ṣe deputy bàbá mo wá bí wọ́n question tí mo bí wọ́n tí mo fi dẹni burúkú lọ́wọ́ Architect Akínọlá ó lè ti rojọ́ mi dénú group ẹ̀ ó lè ti rojọ́ mi fún ẹ pálá ìdánimí ẹ̀ṣẹ̀ tí mo ṣe Architect Akínọlá lélẹ̀. mo ní nísìn ṣé ẹ mọ̀ pé yín lẹ condemn bàbá some years back nísìn ẹ tún lẹ fẹ́ ṣe deputy wọn bàbá ọjọ́ orí wọn ò tí ì tó tì sí ń gbà yẹn tẹ́lẹ̀ ó ti dàgbà jù ó tún ti dàgbà jù gbà yẹn lọ ṣé ẹ lè stand ẹ̀ ẹni wọ́n mismanage the same bàbá náà ló sì wà ń bẹ̀ o ṣé ẹ lè stand pẹ̀lú wọn ṣé nǹkan tí mo béèrè yẹn ti pọ̀ jù nǹkan tí mo fi jẹ̀bi lọ́dọ̀ bàbá Architect Akínọlá tó fi ń bà mí lórúkọ jẹ́ káàkiri àgbáyé torí mi ti sọ di sọ lẹ́yìn mo sọ lójú wọn hóhà kò sí gbogbo èèyàn tí bá yẹn mọ̀ tí ò ti máa bà mí jẹ́ fún gbogbo ẹ̀ lọ́dẹ̀ ńdọ́dọ̀ mi gbogbo group at least àìmọye group pẹ̀lú àwọn bàbá Orísun kan wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣépè gbogbo group yẹn gbogbo messages tó wà ńbẹ̀ nípa ẹ̀mí dára ni gbogbo ẹ̀ náà dẹ̀ ń ṣí ẹ̀ dọ́dọ̀ mi ṣùgbọ́n Ọlọ́run san yín lẹ́san tiyín náà tọ́ba dẹ̀ tákítẹ̀tì bá máa sọ àwọn làwọn tí ń ṣe Yorùbá nation wọ́n ti ń jà fún Yorùbá wọ́n ti ṣe gbá wọ́n ti ṣàyò Architect Akínọlá ti déètì pẹ̀lú gbogbo contribution everything tẹ́lẹ̀ ṣe àárí traces anything ẹ̀fọ́ kì í lẹ́fọ́ láwo kò sí bẹ́ẹ̀ ṣe lè dàgbà tó àbíká ẹlẹ́ṣin lẹ́ẹ̀kan tó kò sẹ́ni tó lè gbógun tì mí àjọjọ́ ọmọ ilẹ̀ kóòtù àjíire ni bàbá ìjà ò tí ì parí ìjà ṣẹ̀ṣẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ tí àwọn ọmọ Gani ò bá fi Ìgbòho lọ́rùn sílẹ̀ àti ìdè a ṣì ń bọ̀ lọ́nà ni a ṣì ń bọ̀ lọ́nà ni. ẹkùn iná dé òmu Sunday Igboho iná dé òmu ó yá ọdẹ òmu wà ọdẹ òmu wà ọdẹ òmu wà o ọdẹ òmu wà o ẹni tó ń sọ̀rọ̀ yẹn tó bá ń sọ fún yín pé ajá ń sábà ẹkùn sábà ń já wọ́n fẹ́ tajá pa ni o Ògún gbọ́ tájá bá dúró níbi tó ti ń pàwé pé ajá ń sábà ẹkùn sábà ń já àwọn tó ń pòwe yẹn wọn ò láìkè ajá rárá wọ́n fẹ́ kẹ́kùn fi ajá kó fi ṣe pẹpẹ súùpù ni ṣé ẹ̀ ń bẹ́ ni ẹ̀ ń lérí sọmọ Yorùbá dẹ̀ lẹ́yìn ṣá ẹ̀ fẹ́ ru ẹkùn ẹ̀ fẹ́ Sunday Igboho igbádùn ẹ bá yẹn kọ́ tọ̀ yín pa ò tábà fẹ́ ru ẹkùn ti kọjá ọ̀rọ̀ Sunday Igboho o ẹ mú fóònù kẹ́pẹ́ Àkànbí ọmọ olódò sledgehammer ẹ pè lórí fóònù Àkànbí ló wà behind ìrù ẹkùn olórí kírò ẹkùn máa lọ níwájú olóhùn wò ó ní máa jó lọ mò ń wẹ̀ yẹn tẹ̀bá mọ̀ pé ẹ̀ láìkè ìrù ẹkùn kó wá sádùúgbò yín ẹ mú fóònù yín ẹ pè Àkànbí ọmọ olódò sledgehammer mo dẹ̀ trust bàbá mi Àkànbí ọmọ olódò dẹ̀ mo láìkè ẹ̀ bàjẹ́ ọ̀rọ̀ kí n ba aláàbò ó mèsì tó máa fún yín ẹ fò ẹ lọ school ọ̀bọ ni tẹ bá lọ school ọ̀bẹ kan máa fò báyìí ni píù tẹ bá fi lajú báyìí ẹ ti bára yín lásán rock ẹ dàpọ̀ ń bá mi ṣe yín wéré o ta ló tún ṣọ́gbà wèrè kalẹ̀ ẹ dẹ̀ kó mọ̀ ṣe parí birthday mi ni ẹ tún ṣọ́gbà wèrè kalẹ̀ mú kọ́kọ́rọ́ dání kó dá o mo dẹ̀ sọ fún yín jọ̀wọ́ tí mo ṣe show ẹ̀yin tẹ́ mo lè Sunday Igboho tẹ́ ẹ jẹ́ kó fẹsẹ̀ rìn tẹ́ ẹ gbé ńlẹ̀ báyìí tẹ́ ẹ sọ di gálà tẹ́ wá gbé sórí tẹ́ ní kó máa rìn mo sọ fún yín pé BP àwọn kan máa ti ráìsì àbí mi sọ fún yín wo show yẹn mi sọ fún yín pé tí fáwọn kan lápá tension mi tẹ olóyè kéde gé ọṣẹ fún mi ẹkọ ẹgọṣẹ tọpẹ gé ọṣẹ fún mi ní irú àná birthday mi yẹn ṣebí màá tà fún àwọn fáǹsì mi màá tà fún àwọn fáǹsì mi tọ́jú mi ò ní fún wọn lọ́fẹ̀ẹ́ ẹ fẹ́ mi lọ́fẹ̀ẹ́ nìyẹn mọ̀ pé alátàrà ago ni mo orúkọ ni mi níyà mi ní bàbá ẹ ti mọ̀ wọ́n ṣe bá wọn ẹ̀fọ́ ọkọ̀ wọn sí comment section. mo kí bàbá wa ìyẹn Oníbẹ̀jú mo kí wọn kábíyèsí o kí adé pẹ́ lórí kí bàtà ó pẹ́ lẹ́sẹ̀ kí ẹṣin okoko jẹ kó pẹ́ kí abẹ́rẹ́ kó kí ìrùkẹ̀ kó di abẹ́rẹ́ tún dábẹ́rẹ́ ẹ pẹ́ fún wa ẹ̀ ní rí dàbò mo kí gbogbo àwọn lọ́balọ́ba ní ìlú Ìbẹ̀jú gbogbo ọba kò sọba kankan tó kéré gbogbo ọba pátápátá gbogbo yín náà kí ẹ jọ̀ọ́ nítorí tí a bá ń dárúkọ kó máa fa ìkùnsíkùn gbogbo ọba pátá. mo wá sáré ṣe short video yìí on behalf of OPC ní Ìbẹ̀jú local government ní under our comrade Kazeem
Ọláwálé Musiliu aka Ejection OPC ti ibà lẹ́gbàá ibà Gani Abiodun Ige Adams the 15th Ààrẹ Ọ̀nà Kakanfò lóògùn ọ̀fẹ́ o yes sir ẹ̀yin kábíyèsí wa ẹ̀yin honourable wa mo. wọ́n láwọn ìwé ẹkùn tí ń wọlé sójúlé bí tá a bá dé yìí tó bá ti di wípé ẹran sọnù nínú port bí àná ní sọ pé àwọn ìwé ẹkùn náà gbé ìwé ẹkùn táwọn èèyàn tí wọ́n ẹ̀tọ́ kọ́kọ́ tó dá tí ó dá tí mi fẹ́ lọ síbẹ̀ ẹ̀ǹgbọ́n pé bí abo ń bú bẹ̀tì kò ṣe bú àwọn míì lọ́wọ́ ìwé ẹkùn táwọn fẹ́ join ni àwọn èèyàn wọn lọ ń bẹ̀bẹ̀ ní ọ̀ntì tí Sunday Igboho jáde pé òun ò ta fọ́ọ̀mù ìwé ẹkùn tí wọ́n jáde táwọn èèyàn ti ń lọ tó ti ń sanwó fọ́ọ̀mù kọ́rọ́ ètò bọ́ta pé òun ò sanwó fọ́ọ̀mù ṣé èèyàn náà wọlé sójúlé ọlọ́kàṣẹ́ ń sọ ẹ má para yín tó bá ń gbọ́ ọmọ para rẹ wọ́n lè yí pọ̀ yìí ẹ ń fún ẹyin lápá tẹ́ńsọ̀nù o bí lọ tó wọn ajá sí báyìí torí ogun máa jà o ogun jà ẹgbọ́n nǹkan tí bàbá wa sọ ni bàbá wa gbọ́ láhùn wọ́n ní sọ ní èrò ló pọ̀ tó báyìí kábíyèsí máa play fún fídíò wọn á dé ọdí òmù náà ṣẹlẹ̀ ẹ̀yin tẹ́ gbé Sunday Igboho sókè ẹ̀yin tẹ́ sọ Sunday Igboho di gálà ẹ̀yin lẹ dá wàhálà yìí lẹ̀ ẹ̀yin lẹ bẹ̀rù Ọlọ́run tẹ́ dá wàhálà yìí lẹ̀ níjọ́ kìnnà lọ tẹ́ mú Sunday Igboho tẹ́ ẹrù sórí mò ń sọ fún yín pé ẹ máa fáwọn èèyàn ní pressure ẹ ti má ti ń tẹ́ bá dálẹ̀ ẹ̀yin ọmọ òru ẹkùn àti Sunday Igboho àtẹ̀yin fáǹsì Yorùbáwùyí mi ò ní dá sí gbogbo ẹni bá support Sunday Igboho yẹ kí n rọwọ yín ní comment section Yorùbáwùyí mi gbọ́ nǹkan kan ogun gbọ́ wọ́n ti gé ti wà lọ ẹ má ṣẹ́jú sí èrò mọbi tí wọ́n ń lọ ẹ wo ẹ jáde ọdún òmu kálọ́dọ̀ kábíyèsí náà ẹgbọ́n nǹkan tí kábíyèsí máa sọ ó ga lára ẹ̀yin OPC nǹkan ṣe yín ẹ̀ ń ṣe nǹkan tálẹ́ fẹ́ bájà wọ́n ń pèrè tọ́jà bá ń sábẹ̀ ẹkùn kẹ́kùn máa sábà ajá ibi wọn bá ti ń pòwe yẹn fún ajá ògún gbọ́ wọ́n fẹ́ tan ajá kí ẹkùn lè bá fi ẹran ẹ̀ sí pẹpẹ súùpù ni kò sí nǹkan tó yẹ tọ́jà bá ń sábẹ̀ ẹkùn sábà ajá ẹkùn ṣó pọ́síbù ni ká múrò ẹkùn ká fi lájá lọ́wọ́ irú ẹkùn kò ṣe fi lájá lọ́wọ́ dey play tó bá ní dey play ògún gbẹ̀yìn lẹ́ ń jẹ́ bẹ́ẹ̀ dey play ojú yín máa bó ẹ má fọwọ́ síbi tó wọ́n ń gbé kẹ gbà fọ́lọ́run bí yóò gba kádàrá àgbà kodoro. irú ẹkùn kò ṣe fi lájá lọ́wọ́. a kí gbogbo àwọn bàbá wa tí wọ́n ń bọ̀ lọ́nà bàbá wa sí Sunday Igboho. wọ́n jà sọ́lẹ̀ ẹkùn ọkọ̀ Fúlàní. a kí yín pé ẹkú rìn láyọ̀ àti àlàáfíà ni wọ́n bá wa. Yorùbá ni wá entertainment ẹ máa gbọ́ ẹ máa wò ó ẹ subscribe síbẹ̀ ẹ like ẹ ẹ comment síbẹ̀ ẹ share ẹ bó bá ṣe ń lọ àwa ò ní jákẹ́tì yóò di sí o Yorùbá ni wá entertainment ìta gbangba làbẹ́wẹ́ ajílété.